èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ò ṣe generation táyé. kì í ṣe generation. kò ṣáájú èmi bẹ̀rẹ̀ orin. èmi ọ̀gá eléré ni mí láti ilẹ̀ mi ò gbéni fún anybody. ìgbà tóun ti ń gbéni fún ẹ̀gbọ́n Bọ̀dá Adémọ́lá torí Bọ̀dá Adémọ́lá náà Kọ̀mí Jackson ọ̀gá tiwa náà tún ni. làá ti ń kọrin. tẹ́báyé tó ní fújì míì sọ wípé òun ò tiẹ̀ mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ òun nígbà tóun bẹ̀rẹ̀ òun ò tiẹ̀ gbóòórùn ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. onífújì yẹn mọ nǹkan tó ń sọ. lóyìn tèmi ó ti tún ṣẹlẹ̀ lágbolé fújì báyìí o lórí gbogbo rògbòdìyàn tó ń lọ lágbolé fújì láàrin Táyé Currency àti Tọ́pẹ́ Nautica. Adéọba ti wá jáde báyìí o ó fún Tọ́pẹ́ Nautica ní serious wọ́tọ̀wọ́tọ̀ àti Barishoki ó ní ẹ̀yin méjèèjì òun wáyé òun rí yín ó ní ẹ need the prayers èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Wálé Adéọba ló sọ bẹ́ẹ̀ o ó ní wọ́n need the prayers ó ní torí pé ògo Táyé lẹ̀ ń chase ó ní but ẹ need the prayer ẹ gbọ́ prayer tó lóun ṣe fún wọn. orúkọ mi ni Wálé Adéọba Mr. Packaging mo kí gbogbo wa mo fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin ṣe mọ̀ pé mo kàn máa ń dárúkọ ẹni because mi ò rí àṣẹ bẹ́ẹ̀ tó ní weight like that Ọlọ́run bá mi fún weight o Ọlọ́run bá mi fún weight ẹ mọ̀ weight tí mo ní mí ni pé tí wọ́n bá ń ka àwọn onífújì tó lórúkọ wọn ò lè rántí ẹ̀ wọn ò lè sọ pé ókè o Tọ́pẹ́ Nautica kò yẹ yín èmi ò ń ṣe èèyàn burúkú mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ because gbogbo ayé ló mọ̀ pé ó ń wá promotion ìyẹn Nautica yìí bó wá ṣe wà yìí kò yàtọ̀ sí Barry Chicken ni Òṣùpá máa ń pè Barishoki ṣẹlẹ àwọn méjèèjì wọn ò yàtọ̀ síra bọ̀ kí n tó máa bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ ọ̀rọ̀ kékeré mo fẹ́ sọ because ìgbà tó yẹ kó wọlé kò wọlé nísìnyí ló wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe lé bọ̀ kí n tó ṣe ẹjọ́ ẹ̀yin tí ẹ bá láǹfààní àti máa gbọ́ kíní ẹ jẹ́ mo fẹ́ gbàdúrà fún Tọ́pẹ́ Nautica mo fẹ́ gbàdúrà fún torí nǹkan tó need nìyẹn báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá wò dáadáa tẹ́ rí bó ṣe ń ṣe máa mọ̀ pé something is wrong about that guy yeah his spiritual life ó need attention kíákíá mo rí pé kò normal kì í ṣe pé bóyá ó ń fa nǹkan lélẹ̀ àbí nǹkan kan kò normal kò normal kéèyàn tó lè mọ̀ọ́mọ̀ jáde máa ju lámbà máa pa àwọn ọ̀rọ̀ máa ṣe gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi díjú ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù Olúwa fi yìn àtọ́pẹ́ fún yín agbẹ́yìn ga àyìn lógo lórí ọmọ rẹ ìyẹn arákùnrin Nautica pé kí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ gbogbo ègún gbogbo èpè tó ń ja arákùnrin Olúwa bá mi ká kúrò Olúwa bá mi ká kúrò tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ Olúwa ẹ dáríjì Olúwa ẹ dáríjì gbogbo nǹkan tó fà á tó jẹ́ pé nínú gbogbo àwọn onífújì tó ń jó lọ síwájú tó ń jó lọ síwájú tó ń jó lọ síwájú iṣẹ́ Tọ́pẹ́ Nautica òun náà ń jó lọ wájú ẹ má jẹ́ sọ pé ń jó lọ sẹ́yìn lágbára Ọlọ́run bá mi gbé ẹ lórí sókè lágbára Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ k'Ọlọ́run dáríjì ẹ́ o k'Ọlọ́run dáríjì ẹ́ o k'Ọlọ́run dáríjì ẹ́ o eléyìí tó túmọ̀ mọ́ ń ṣe yìí lẹ́yìn tí bá gbàdúrà tó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ o Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Tọ́pẹ́ Nautica má máa ju lámbà mọ́ irú ẹ̀ pọ̀ ìwọ ó ṣe jẹ́ pé orí kí lorúkọ ẹ̀ Barishoki àbí kí lorúkọ ẹ̀ tó náà kàn ṣe jáwáǹgbà ẹ̀ nìyẹn but it came at a very very wrong time likewise you came at the wrong time o wá ní wrong time jẹ́ sọ nǹkan kan fún ẹ ṣe orí àbòsí láyé yìí kò ń jẹ́ kéèyàn ní ìlọsíwájú o àbòsí kò ń jẹ́ kéèyàn ní ìlọsíwájú àbòsí tiẹ̀ tí wàá mú irọ́ dání irọ́ kòǹgbà kò yẹ because ó hàn lójú ẹ pé that spirit of hatred ó hàn nù ẹ ṣé ó dẹ̀ rí ẹni tó bá ti ní ìlara tó ti ń hate ọmọlúwàbí tó ń hate àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń hate èèyàn láyé kò lè wọn gangan fúnra ò lè lálàáfíà nǹkan tó máa wọ̀ ojú ẹ̀ lùkọ́ ẹ̀ gbogbo ẹ̀ kò lè sálàáfíà mbẹ́ fídíò tó ṣe tún lọ tún wò tó bá tún wò wá rí pé there is something that is going on yes nǹkan kan ṣẹlẹ̀ because àánú ẹ̀ ṣe mí bí mo ṣe wo fídíò àánú ẹ̀ ó ṣe mí gan pé ṣé Nautica náà lélẹ̀ agbépo tí ẹ ń parọ́ mọ́ Currency ṣé Nautica náà ó make statement kan nígbà tó ń sọ̀rọ̀ ní Táyé Currency ó rányàn wá páàkì yín kọ́lọ́pàá páàkì gbogbo yín bí tó wà èmi máa ń ṣèwádìí sórí apart from pé òun parọ́ torí gbogbo wa la mọ̀ nǹkan tó fẹ́ kò yẹ nígbà tó ọlọ́pàá yẹn sọ fún ẹ ní police station pé Táyé Currency ló rán àwọn èèyàn pé kán wá páàkì yín ó dẹ̀ sọ ń gbà yín ní then things were going smoothly between you both okay why tó wà lè lọ confront Currency tó bá jẹ́ pé òótọ́ lọ́rọ̀ tí wọ́n wá sọ bí kan sẹ́yìn bá ṣe rú ẹ̀ fún mi máa lọ bá mo lè bàjá gan ní why tó rányàn wá ọlọ́pàá sọ fún ẹ kìíní báyìí ni wọ́n náà dẹ̀ believe kì í ṣe torí ìyẹn ló ṣe ń kanra nǹkan tó ń kẹ́ lára pọ̀ ìlara dẹ̀ ni má lara torí tó bá lara Currency
orí nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó láre ààyè tó jù bẹ́ẹ̀ àṣẹ ṣó mọ̀ pé tó bá ń ka onífújì mi ò sọ̀rọ̀ lárí o mi ò ń báyàn jàjà omeke ilé omeke o tó bá ń ka àwọn onífújì tó lógo ọlọ́run bá mi fún ẹ lógo wọn ò lè ka ẹ mọ́ wọn àwọn ibi tó yẹ kẹ́ ẹ máa mójútó lọ́rọ̀ ilé ayé yín ẹ̀ kì í mójútó wọn ò lè ka ẹ mọ́ wọn tó bá ń ka àwọn tó ní lárí tó ti mẹ́kẹ̀ nínú àwọn onífújì wọn ò lè ka ẹ mọ́ wọn ká má ti sọ pé ẹni tó ní lárí tó káyé kọ́rẹ́nsì o ní lárí tó àwọn ọmọ táyé kọ́rẹ́nsì àwọn ọmọ tó even àwọn ọmọọṣẹ́ kọ́rẹ́nsì wọ́n dán ju ẹ lọ o mójútó gbogbo yẹn má bínú ọmọ kan sọ̀rọ̀ ni o mọ̀ pé mo kọ́kọ́ pray for o mójútó gbogbo yẹn ṣé o gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn sí o rí bí wasting of time and energy o rí bí wasting of time o rí pé kan waste time ara ẹni àwọn olórinṣẹ́ kan wà tó bá ti dé peak kan kò sí nǹkan tẹ̀lé ẹ̀ ń gbọ́rọ̀ etí inú máa ń dùn gbogbo yín tó bá ti dé peak kan kò sí nǹkan tẹ̀lé ṣe fún wọn ẹ kàn fẹ́ ẹ máa pariwo lásán wà tó fẹ́ lórin yẹn promotion then ìwọ náà wá promotion kì í ṣe time yìí ọmọ pé mo wo fídíò ẹ̀kan náà tó lọ́ ń kọ rèrè láyé rèrè kí ló you are not matured honestly try and grow up try to grow up o ń ṣe bí ọmọ 7-8 years o ń ṣe bí àwọn tó ń jàjà ayé ti sí Nautica àwọn èèyàn ti kúrò lápá bẹ̀yẹn wọ́n ti mú síwájú ibi tí wọ́n wà yẹn wọ́n ti tẹ̀bẹ̀ kan ti kọjá síwájú gbogbo nǹkan tí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn ti lọ wọ́n ti àwọn ọmọ inú ẹ̀ tó ń kọ fújì kan ti lọ ẹbí ẹ̀wọ́n náà tẹ̀lé Paso wáyé tí Paso mú wọ̀ kiri kó pọ̀ ẹ̀ sẹ́yìn ara àwọn àbòsí tó máa ṣe kó pọ̀ ẹ̀ ok wọ́n claim pé ó máa bòsí ṣe àbí ó máa bòsí ṣe ok torí ọmọ tó ń ta sí alájí ń gbà yẹn ṣé wọ́n pé onírọ̀ alábòsí lóun náà wọ́n claim pé ó máa bòsí ṣe ẹ̀yìn ẹbí alábòsí wọ́n á jáde lọ́wọ́ tó fídíò yẹn wọ̀ lọ́wọ́ all the aggression and everything look ẹ lọ́wọ́ gbogbo ẹ̀ bó ṣe rí wọ́n á mọ̀ pé something is going on about you you know as I'm talking to you ni o right now as I'm talking to you o lè wà happy tó o bá dẹ̀ stop gbogbo òṣì tó ń ṣe yẹn Tọ́pẹ́ Nautica má rò pé ìwọ náà fẹ́ fi jẹlẹ orí tí Barry Shake ṣe jáde wọn pé wọ́n fún kò lórí kóbà sáwọlé padà ni kò jẹ́ lọ kò yẹ ìwọ náà sì wọ́n ti ń fún ẹ ní kò látàrọ èmi kàn wá ṣe yẹ̀yẹ́ lórí kí wọ́n ti ń fún ẹ then seriously mo fẹ́ pray fún ẹ wọ́n á fún ẹ irú nǹkan tó ń ṣe wọ́n á tún fún ẹ kò bà ìwọ ló ń kóbà rẹ ìwọ ló ń lọ wá nǹkan mi ṣe lọ wá lọ mójútó ọ̀rọ̀ rẹ má bínú ọwọ́ nú ló wà ọwọ́ nú òkè tó bá ti ń sọ ológo àná àwọn ológo àná ò sí lára wọn kí ló ṣe tó hit orin wo ló ṣe tó ti hit tó jẹ́ hit record tó ń gbọ́ èèyàn mélòó ló mẹ́ òun wo rẹ bí star you are not a star brother òun ṣe star o kò yẹ lọ mójútó gbogbo yẹn kí ló ní kí ni nǹkan kí ni achievement kí ni history tó ní nínú iṣẹ́ fújì kí ni nǹkan kí ni pa èèyàn mélòó ló máa jáde ń sè pé mo fẹ́ máa kọrin bí Tọ́pẹ́ Nautica pé Nautica o èmi náà o mọ iye àwọn tó ń kọrin lẹ́yìn currency o tó ń ṣe ohun bí ohun currency tó ń tẹ̀lé currency o mọ iye ọmọ tó tẹ̀lé o wá fi rẹ wéru yẹn kálẹ̀ mi ní currency máa jáde máa lọ mú bàtà máa wá fi máa láì kò lórí bó bàjẹ́ irú ẹ̀ ṣé currency ṣe bẹ́ẹ̀ ni ẹ lọ fira yín síbi tó yẹ kẹ́ wà Tọ́pẹ́ tó get something to your score that is better than all these filthy things you are doing about you don't need it you grow up now ṣojú ọmọdé ni ẹ ti ń kọrin bí kan ti ń kọrin achievement ló matter àti pé ẹni tó ló ń kọrin bí kan yìí tó bá tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sí ọmọlẹ́yìn ló máa jẹ́ sí ìwọ àti Barry Shake ìlànà yín ti pọ̀ jù pẹ̀lẹ́ ṣọgbọ́ pẹ̀lẹ́ ọmọ wa Nautica kankankankan ọ̀run á gbé ẹ lórí sókè ẹ ṣé ó dàbọ̀.